Ẹ̀yin èèyàn lè ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Èní ní 18th of September 2025. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́nìí. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Èyí tá a tún gbọ́ yìí, ó tún ní agbára nítorí kí Ọlọ́run kí ó máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ kún ìwà ni. Àná mo sọ fún yín bí ìkan nínú àwọn àǹtí wa bí wọ́n ṣe lọ bá màmá wa Esther Ajayi. Update tàná bí àǹtí wa ṣe lọ bá màmá wa Esther Ajayi pé kán bá wọn bẹ bàbá wèrè ńlá fẹ́ gbélé wọn. Wọ́n ní kí màmá wa kó wá bá wọn bẹ bàbá wèrè ńlá. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn pé àwọn ò lè fi ọkọ àwọn sílẹ̀. Àwọn ò dẹ̀ lè fi ààyè àwọn sílẹ̀ nítorí àwọn nífẹ̀ẹ́ ọkọ àwọn. Ṣùgbọ́n wọ́n ní màmá wa bá wọn sòótọ́ ọ̀rọ̀. Wọ́n ní màmá wa, wọ́n ní wọ́n sọ fún wọn wípé kí ló dé tó jẹ́ pé wọ́n lé nǹkan tí ò sọnù kiri. Ipe kí ló dé tó jẹ́ pé wọ́n ń fa wàhálà lẹ́sẹ̀. Ipe kí ló dé tó jẹ́ pé ààyè tí ò ń ṣe ààyè wọn ló ń já sí. Tẹ bá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ máa rí pé gàlégàlé àǹtí wa pọ̀ jù. Ọ̀rọ̀ wọn dẹ̀ fẹ́ mú competition lọ́wọ́. Queen wa ní sùúrù gan. Queen wo dẹ̀ ń ṣe ẹni tó yẹ pé wọ́n like kán máa ṣe competition àbí ìgbéraga. Ṣùgbọ́n tó bá ti di pé ìjáde pa bàbá wèrè ńlá àti àwọn sisi wa gbogbo ẹ̀ pọ̀, ìgbà yẹn lẹ máa rí tó máa ṣe gìràgìrà, tó máa ṣe àwọn ìwà tó jẹ́ pé kò yẹ kí wọ́n wù. A lè ní kí wọ́n má jáde nítorí pé bàbá wèrè ńlá fẹ́ wọn ní ìṣólọ́kà ni. A lè ní kán má mú wọn jáde torí èèyàn kan sọ fún mi pé òun ò like bí bàbá wèrè ńlá ṣe mú wọn jáde. A lè ní kán má mú wọn jáde, ìyàwó wọn ni wọ́n. Ṣùgbọ́n àwọn nǹkan tí èmi mọ̀ ni wípé Queen wa ò rí wọn rárá o. Queen wa ò rí wọn. Ọ̀rọ̀ wọn kò dẹ̀ jẹ́ nǹkan kan tó jẹ́ pé ó ba Queen wa nínú jẹ́. Nítorí pé ibi tí Queen wa ń lọ, wo ni wọ́n kọjú sí. Wọn ò wo ariwo ọjà. Ṣé ẹ mọ̀ pé Yorùbá máa ń sọ pé ẹni tí èèyàn bá ń nájà, òun ni kéèyàn máa wò. Kéèyàn má máa wo ariwo ọjà. Nǹkan tí Queen wa ń ṣe gan nìyẹn. Wọn ò wo ariwo ọjà. Nítorí pé téèyàn bá ń wo ariwo ọjà, bí ìgbà téèyàn ń fúnra ẹ̀ ní wàhálà ni. Ẹ̀yin èèyàn lé. Gbogbo àwọn nǹkan tí màmá wa tó bá àǹtí wa sọ, òun ní pé kò sí nǹkan tí àǹtí wa lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí wípé ààyè tí Queen wa wà nísìn kò sẹ́ni tó lè ṣí wọn nídìí. Kò dẹ̀ sí ẹni tó lè ní kán kúrò láàyè wọn. Gbogbo wa la mọ ààyè tí wọ́n wà ní ọkàn bàbá wèrè ńlá. Bàbá wèrè ńlá ò fi wọn ṣeré rárá. Bàbá wèrè ńlá ń jà fún wọn láti padà wá sí inú ààfin yẹn ni. Bí a ṣe gbọ́, wọ́n ní bàbá wèrè ńlá, wọ́n ní wọ́n postpone anniversary, 10-year anniversary wọn sí December nítorí original Queen wa. Torí gbogbo àwọn elders yìí, wọ́n ní wọ́n gbọdọ̀ parí àwọn nǹkan tó yẹ kán parí kó tó di pé wọ́n rí àwọn àti Queen wa pọ̀. Lóòótọ́ wọ́n ti ṣe gbogbo àwọn ritual wọn tán. Wọ́n ní ṣùgbọ́n ó ní àwọn nǹkan kan tó yẹ kán ṣe. Nǹkan tí a gbọ́ nìyẹn. Wọ́n ní bàbá wèrè ńlá ní tí Queen wọn ò bá ti lè jókòó sí ẹ̀gbẹ́ àwọn ní ọjọ́ yẹn, wọ́n jẹ́ káwọn sún síwájú. Wípé àwọn fẹ́ kí Queen wa wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ní ọjọ́ anniversary àwọn yìí. Wọ́n ní wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣe ìpalẹ̀mọ́ anniversary yìí. Bí mo ṣe sọ fún yín, a gbọ́ wípé Queen wa fi àga ìgbàlódé tí àwọn ọlọ́ba wọn fi ránṣẹ́
sí bàbá wèrè ńlá wípé ẹ̀bùn tí àwọn rà fún wọn fún anniversary wọn nìyẹn. A dẹ̀ gbọ́ pé wọ́n ti ń mú aṣọ lọ́tùn lósì. Ibẹ̀ la ti gbọ́ pé wọ́n mú àwọn kan nínú àwọn sisi wa yìí lọ mú aṣọ olówó iyebíye wípé aṣọ yẹn ó wọ́n almost 4 million naira. Wípé báwo ni wọ́n ṣe máa ná owó báyẹn. Wípé budget tí wọ́n fún wọn wípé ó ti pọ̀ jù. Wípé báwo ni wọ́n ṣe lọ mú àwọn aṣọ tó wọ́n báyẹn fún àwọn ọ̀rẹ́ wọn. Tó dẹ̀ jẹ́ pé àkáǹtì Palace ò ní ó máa san. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré la gbọ́. Wọ́n ní ìgbà tí Queen wá bá wọn sọ ọ̀rọ̀ yìí pé owó aṣọ yìí tí wọ́n jù, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí bínú. Wípé wọ́n fẹ́ máa ní argument. Wípé Queen wá nìkan lọ bá bàbá wèrè ńlá. Wọ́n ní bí wọ́n ṣe lọ bá bàbá wèrè ńlá nìyẹn. Wọ́n ní bàbá wèrè ńlá dẹ̀ sọ̀rọ̀. Wọ́n ní bàbá wèrè ńlá ní kí ló dé tó jẹ́ pé wọ́n máa ń ná owó ààfin báṣubàṣu. Wọ́n ní wọ́n wá ń bèrè lọ́wọ́ àǹtí wa yìí wípé àwọn mẹ́rìnlá ló ní kí a ra aṣọ 4 million fún èèyàn kọ̀ọ̀kan. Wípé láti ìgbà tí àǹtí wa tí wọ́n ti dé inú ààfin, kí ni wọ́n contribute gangan sí inú ààfin àwọn. Wọ́n ní ọ̀rọ̀ tí bàbá wèrè ńlá sọ, wọ́n ní kò bá àǹtí wa nílé rárá. Wọ́n ní inú bí àǹtí wa kúrò níwájú bàbá wèrè ńlá ni. 4 million aṣọ tó yẹ pé ẹ máa wọ̀, tó yẹ pé aṣọ tó yẹ pé níwọ̀ mọ́, tẹ́ bá tiẹ̀ máa wọ̀ ó lè jẹ́ ẹ̀kan àbí méjì lẹ tó máa wọ̀. Aṣọ tí gbogbo àwọn èèyàn mú. Ẹ wá kó èèyàn mẹ́rìnlá, ẹ ní kí ààfin kó máa ra aṣọ wọn. Ẹ rí pé ìyẹn kò bójúmu rárá, ẹ̀yin aráalé. So wọ́n ní ọ̀rọ̀ tí bàbá wèrè ńlá sọ fún wọn wípé kí wọ́n stop gbogbo àwọn ìwà tí wọ́n wù yìí. Wípé torí kò jẹ́ nǹkan tó yẹ pé ó mú orí pípé wá. Wípé tí wọ́n bá fẹ́ mú aṣọ, kán mú aṣọ tó wà reasonable. Kì í ṣe pé kẹ́ máa mú aṣọ 4 million 5 million nítorí kíni, níbo lẹ̀ ń wọ̀ lọ. Wọ́n ní bàbá wèrè ńlá ní tó bá jẹ́ pé owó wọn ni wọ́n fẹ́ fi rà, ṣé wọ́n máa lọ fi owó wọn ra aṣọ fún èèyàn 14? Ṣé wọ́n máa lọ fi owó wọn ra aṣọ fún èèyàn 14? Wípé ṣùgbọ́n nígbà tó ti jẹ́ owó wọn kọ́ náà fẹ́ fi rà. Kí ló dé tí wọ́n ní máa gbé bill yẹn wá sí inú ààfin? Ẹ̀yin èèyàn lé àìmọye nǹkan ló ti ṣẹlẹ̀ kó tó di pé Queen wá dé inú ààfin. Tó jẹ́ pé gbogbo owó wọn mọ bí wọ́n ṣe ṣe. Ṣùgbọ́n bàbá wèrè ńlá ti rí gbogbo àwọn ìwà tó ń ṣẹlẹ̀ yìí. Ìtorí ẹ̀ ni wọ́n fi ní kí wọ́n fa gbogbo àkáǹtì yẹn. Wọ́n fà lé Queen wá lọ́wọ́. Wọ́n ní àǹtí wa ní nǹkan tó fẹ́ gbọ́ lẹ́nu bàbá wèrè ńlá kọ́ náà sọ fóun. Wọ́n ní bí àǹtí wa ṣe bínú nìyẹn tó kúrò níwájú bàbá wèrè ńlá. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé láti ìgbà tí bàbá wèrè ńlá ti gbé ìgbésẹ̀ lórí immunity yìí, tí wọ́n dẹ̀ fi traditional rights lé fún àwọn mẹ́ta nínú àwọn sisi wa gbogbo. Wọ́n ní ó ká wọn lọ́wọ́ kò. Wípé gbogbo àwọn gẹ̀ràgẹ̀rà tó ń ṣe ó dínkù. Ṣé ẹ rí gbogbo àwọn tó ń ṣe competition ní inú ààfin? Gbogbo wọn pátá bàbá wèrè ńlá rí wọn. Ṣé ẹ mọ̀ pé àwa yìí náà rí wọn? A rí nǹkan tó ń ṣe lórí social media. A rí bó ṣe ń post picture oríṣiríṣi. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ibi tí èèyàn bá ń kọjú sí báyìí, òun ni kéèyàn máa kọjú sí. Ṣé ẹ rí Queen wa kò rí wọn? Wọn ò rí wọn rárá. Ibi tí Queen wa kọjú sí náà kọjú sí. Ṣé ẹ rí irú àwọn nǹkan báyìí? Èèyàn ò kí ń wariwo ọjà o. Ẹni tí èèyàn bá nájà lèèyàn ń wò. Mò ń gbọ́ tí àwọn èèyàn ń béèrè oríṣiríṣi pé kí ló dé tí bàbá wèrè ńlá kó wọn jáde. Bàbá wèrè ńlá kó wọn jáde, ìyàwó wọn ni. Ìyàwó wọn ni, ó kàn jẹ́ àwọn ibì kankan wà tó jẹ́ pé wọn ò lè mú wọn lọ. Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, òun ni wípé kábíyèsí ò divorce wọn o. Wọn ò jáwèé fún wọn o. Ìyàwó wọn ni wọ́n. Ṣùgbọ́n wọ́n ní immunity yìí
tán fẹ́ gbà lọ́wọ́ wọn, wọ́n ní ó máa ká wọn ní ọwọ́ kò. A ti ń sọ fún yín látijọ́ yìí, wọ́n ló máa ká wọn lọ́wọ́ kò. Wọ́n ní àwọn nǹkan míì wà tó yẹ pé wọn ò ní lè ṣe mọ́ tí wọ́n bá ti gba immunity yìí lọ́wọ́ wọn. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Ẹ bá ń follow mi, ṣé mọ̀ pé mo sọ fún yín pé ìgbà tí wọ́n fẹ́ ṣe traditional rite fún ìkan nínú àwọn CCY, wọ́n ní wọ́n collapse, wọ́n ní wọ́n dákú, wọ́n ní wọ́n gbé wọn lọ sí hospital. Wọ́n ní ìgbà tí wọ́n gbé wọn lọ sí hospital ni wọ́n find out wípé àbàrà méjì ni wọ́n. Wípé ọ̀rọ̀ yìí ló jẹ́ kí àǹtí wa yìí kan pe uncle original coin wa. Wọ́n ní inú dẹ̀ bí original coin wa pé kò ní right láti lọ pe uncle àwọn. Wípé àwọn mọ̀ wípé àwọn ìwà tí wọ́n máa ń wù tẹ́lẹ̀ nìyẹn láti jẹ́ kí àwọn bínú sí bàbá wèrè ńlá. Wípé àwọn ò dẹ̀ ní bínú láíláí sí bàbá wèrè ńlá, wípé torí àwọn ti mọ̀ wá wọn. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Tó jẹ́ pé tí wọ́n bá ti fẹ́ gbé ìgbésẹ̀ kan, wọ́n á wá nǹkan kan ṣe tó jẹ́ pé queen wa á bínú. Ṣé lóòótọ́ ni àǹtí wa yìí ó fẹ́ra kù àbí kì í ṣe lóòótọ́? A lè sọ, a lè dá yín lóhùn. Ṣé mọ̀ pé ìyàwó ṣì ní ọ̀dẹ̀dẹ̀ bàbá wèrè ńlá. A dẹ̀ lè sọ pé bàbá wèrè ńlá wọn ò ní máa ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ fún wọn. A lè sọ yẹn. So ó possible kó jẹ́ lóòótọ́, ó dẹ̀ possible kó jẹ́ irọ́ nítorí pé àǹtí wa ò fẹ́ ṣe traditional rite yìí náà fi sọ nǹkan tó ń sọ. Ṣùgbọ́n ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ra kù, ìgbà tó bá máa fi di oṣù 6, ikùn máa yọ, àwọn èèyàn á máa mọ̀ wípé wọ́n fẹ́ra kù. So mi ò lè sọ pé nǹkan tá àǹtí wa sọ irọ́ ni o. Mi ì dẹ̀ lè sọ pé nǹkan tá àǹtí wa sọ òótọ́ ni o. Mo mọ̀ pé láàárín oṣù 6 gbogbo wa la máa rí nǹkan tó bá ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọ́n ní àwọn èèyàn ń bínú pé kí ló dé tí bàbá wèrè ńlá tí wọ́n lọ ṣe nǹkan tó yẹ kan tán lọ ṣe yẹn. Ẹ má blame bàbá wèrè ńlá o. Ẹ má blame wọn. Ìyàwó wọn ò ní wọn. Wọn ò dẹ̀ lè sọ pé nítorí nǹkan kan ń ṣẹlẹ̀ kí wọ́n má ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ. So nǹkan tí èmi ní sọ sí àárín yẹn nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní gbogbo ète wọn, wọ́n ní kò affect queen wa. Wọ́n ní queen wa ní pé irọ́ ni àǹtí wa ń pa. Wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wípé àǹtí wa ń parọ́ ni. Wípé torí irú àwọn ọgbọ́n yẹn ó wà ní ọwọ́ àǹtí wa dáadáa. Kò sí ọgbọ́n téèyàn lè dá láyé yìí. Tán bá ní èèyàn fẹ́ra kù láàárín oṣù 5 sí 6 ikùn ènìyàn á yọ. A dẹ̀ máa rí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé ibi tí màá fi òpin gist sí lénìí ni. Tó bá tó di ọ̀la ní agbára Ọlọ́run, a máa mú update wá fún yín. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo yín fún àdúrótì yín lórí channel yìí. Mo ṣe máa ń sọ gbogbo nǹkan tí à ń sọ allegedly ni o. A rí o, a gbọ́ ni. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà. Ẹ kú àdúrótì mi lórí channel yìí. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ máa retí prize giveaway wa tó ń bọ̀ ní abáwaláyé, abáwaláyọ̀, abáwa ní àlàáfíà. Orúkọ mi ò yí padà, Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that àwa ti post any gist ẹ máa rí. Òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Ẹ follow mi lórí Oore-Ọ̀fẹ́ Gist TV. God bless you. Mashola Gist TV. Love you all.